kọ́mọdé mo sì kágbàlagbà pẹ̀lú. Ṣàlàáfíà ni mo bá yín. Abíọ́dún Oyèkúnlé lórúkọ tèmi. Àrólé Lísàbí ni mí, ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ erin jogún ọlá, erin jogún owó. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé. Ajógbẹrú májògbẹ̀kọ, ẹrú ní sí ni ẹ̀kọ́ kìí síyàn. Wọ́n bí mi lákè, mo gbé lẹ́nu bí jẹ́jẹ́. Wọ́n bí mi ní gbẹ̀gbùrà, mo gbé lóhùn bí ọ̀jẹ̀. Èmi lọmọ yọ̀mùyọ̀mù lóró òkè, nàmùnàmù lóró òkùn. Èmi lọmọ òru là á ṣèkà. Èèyàn tó bá ṣerú ẹ̀ lọ́sàn-án ò ní fara rẹ lọ nílé baba tó bí mi lọ́mọ. Mo kì í káàbọ̀ sákọ̀tún ètò fìgbà yẹ́mí ìtọ̀sẹ̀ yìí. Ẹ gbádùn ètò tèmi púpọ̀. Bóyá èyí tí ẹ̀ ń gbọ́ mi ni tàbí ẹ̀ ń wò mí, ṣùgbọ́n tẹ́yìn tí subscribe, ẹ lọ subscribe. Ẹ wí fọlámúlégbé yín, ẹ ní káwọn náà subscribe. Ẹ̀yin wá ń kọjá lọ ni lẹ́wọ̀n pé ètò wo ló gorí afẹ́fẹ́ kan yìí. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa tẹ́ bá ti subscribe sórí Saka tẹlifíṣọ̀n lórí YouTube. Lẹ́yìn náà bá darapọ̀ mọ́ wa lábàjọ ń gbádùn ara wa níjọ́ mẹ́jọ mẹ́jọ. Kò jù bẹ́ẹ̀ lọ, kò ná yín ní kankan, ọ̀fẹ́ ni subscription yìí. Èmi a máa wí nǹkan kan, mi ò mọ̀ bóyá bó ti rí lọ́dọ̀ ti yín náà nìyẹn, wípé àṣeyọrí kò ní ṣe pẹ̀lú pé yàn ń lówó lọ́wọ́, tàbí pé yàn ń lọ́lá, tàbí pé yàn ń ní dúkìá. Èèyàn lè lówó lọ́wọ́, kó ní dúkìá, kó ní gbogbo nǹkan, ṣùgbọ́n kó má tí ì ṣe àṣeyọrí lórí àwọn nǹkan kan tó sì ń pòǹgbẹ rẹ̀ láti jẹ́ aláṣeyọrí lórí. Èèyàn sì lè jẹ́ tálíkà Ọlọ́run Ọba. Kábíyèsí rẹ̀ Elédùmarè, mo ṣe kábíyèsí rẹ̀ Elédùmarè lẹ́ẹ̀kan sí. Èèyàn sì lè jẹ́ tálíkà Ọlọ́run Ọba, kó má lówó, kó má lọ́lá, kó má ní dúkìá kankan bí ti wulẹ̀ ó mọ̀, ṣùgbọ́n kó ti ṣe àṣeyọrí lórí àwọn nǹkan míì léyìí tó lówó gan fúnra rẹ̀ sì ń pòǹgbẹ rẹ̀ láti jẹ́ aláṣeyọrí lé lórí. Ẹ ti mọ̀ pé bó ti wọ Ọlọ́run Ọba mi náà ní ṣọlá rẹ̀. Ìtàn tí mo mú wá fún yín lọ́sẹ̀ yìí, ìtàn tó kọ́ gbogbo wa pátápátá, tó kọ́ wa lọ́gbọ́n ni. Ẹ dákun, ẹ bá mi wí fún ọmọ yín, ìṣọkùnrin inú wọn ni, ìṣobìnrin inú wọn ni. Ẹ jẹ́ kó mú kàlẹ́ tó wò, kó mú kàlẹ́ tó là, bẹ́ẹ̀ kó sì mú títa ìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀. Àbí ò wáyé yín báyìí? Bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin láwa tá a jọ̀dọ̀, kódà ó kọ́ wa bàbá àti ìyá tá a jẹ́ ìyá àti bàbá sí àwọn ọmọ yìí, ó kọ́ gbogbo náà lẹ́kọ̀ọ́. Ẹ ṣáà bá mi wá nǹkan fìdílé kájọ jẹ̀gbádùn ìtàn ọmọkùnrin kan tí mo fẹ́ sọ lórí ètò yìí lónìí. Ọmọkùnrin tí mo fẹ́ sọ ìtàn rẹ̀ lórí ètò yìí lónìí, Ọláyíwọlá lórúkọ ọmọdé yìí ń jẹ́, ọmọdékùnrin yìí Ọláyíwọlá ló ń jẹ́ o. Ó ṣẹlẹ̀ pé nígbà tí ọ̀dọ́mọkùnrin yìí tó wà ní ilé ẹ̀kọ́ girama, ó wà ní ìpele kẹta lẹ́yìn tá a mọ̀ sí JS3 nílé ẹ̀kọ́ girama. Ọmọkùnrin tí mo fẹ́ sọ ìtàn rẹ̀ yìí, kábíyèsí rẹ̀ Elédùmarè, kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọmọkùnrin yìí nígbà náà lọ́hùn-ún kò mọ̀ nípa ẹ̀kọ́ ìmọ̀ṣirò. Gbogbo àná ọ̀lẹ́ la mọ̀ ipa pàtàkì tẹ́kọ̀ọ́ ìṣirò tó kó nígbésí ayé ọmọ tó fẹ́ ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ rẹ̀. Bẹ́ẹ̀kọ́ ìmọ̀ṣirò bó ṣe kó ipa ńlá ribiti nínú ẹ̀kọ́, nínú pé ọmọ tó bá fẹ́ ṣe àṣeyọrí, ìyẹn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe àṣeyọrí, bí ẹ̀kọ́ ìmọ̀ṣirò bá a ṣe gbọ́dọ̀ kó iyán rẹ̀ kéré náà lẹ̀kọ́ ìmọ̀ Gẹ̀ẹ́sì tá a mọ̀ sí English. Méjèèjì yìí a ò lè kó iyán wọn kéré, nítorí ọmọ tó bá fẹ́ ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ rẹ̀ ó gbọ́dọ̀ mú àwọn iṣẹ́ méjèèjì àtàwọn iṣẹ́ mìíràn tó kù. Ìyẹn la fi lè sọ pé irú ọmọ bẹ́ẹ̀ ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ rẹ̀, pàápàá jùlọ nínú ìdánwò aláṣekágbá tá a mọ̀ sí JS3 tá a mọ̀ sí WAEC. Nínú àwọn WAEC yìí, a mọ̀ pé a ní junior WAEC, bákan náà la ní senior WAEC.
gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kí n má dá yín lágara, ọmọdékùnrin yìí kò mọ̀ nípa ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò rárá. Ọjọ́ kan ni olùkọ́ wà níwájú olùkọ́ tó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò. Bólùkọ́ yìí bó ṣe ń bá iṣẹ́ rẹ̀ lọ tó ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí, nígbà tó dé ìpele kan níbi ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò tó ń kọ́ wọn, ló bá béèrè lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí, ló ní èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí kí ni yóò fún wa? Nígbà tó béèrè ìbéèrè yìí, ṣé mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ béèrè ìbéèrè yìí lọ́wọ́ àwọn ọmọ yìí ni wọn ò tí mọ̀ nígbà náà. Olùkọ́ yìí ó wá sọ ìdáhùn sí ìbéèrè yìí nígbà tí ó rí pé kò sẹ́yìn tó mọ ìbéèrè yìí nínú àwọn ọmọ yìí. Ó wá sọ ìdáhùn sí ìbéèrè yìí, ó ní èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí, that is to say any number raised to power 0 is equal to 1. Ó túmọ̀ sí pé èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí yóò fún wa ní ọ̀kan. Lẹ́yìn tí olùkọ́ yìí sọ eléyìí, ó ní káwọn akẹ́kọ̀ọ́ yìí kí wọ́n lọ dì í mú. Àbí bẹ́ẹ̀ kọ́ lórí, ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ yín tọ́jú àwọn ọmọ akẹ́kọ̀ọ́, wọ́n sọ fún yín pé bó ṣe rí náà nìyẹn. Èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí ọ̀kan ni yóò fún wa. Olùkọ́ yìí ṣàlàyé fún wọn bẹ́ẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tó olùkọ́ yìí tó ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀, ló bá máa tún béèrè béèrè yìí lọ́wọ́ àwọn ọmọ yìí pẹ̀lú èrò ọkàn pé bóun ṣe sọ fún wọn, wọ́n ti mọ̀ ọ́ nìyẹn. Ó sì fẹ́ kí wọ́n fún òun ní ìdáhùn sí ìbéèrè tóun béèrè yìí. Èmi tí yín ní tòótọ́, lólùkọ́ yìí ló bá kọjú sí Ọláyíwọlá, ló bá béèrè lọ́wọ́ Ọláyíwọlá, ló ní èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí kí ni yóò fún wa? Èmi tí yín ní tòótọ́, Ọláyíwọlá kò bá mọ ìdáhùn sí ìbéèrè yìí. Nígbà yìí ni ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ló bá nawọ́ sókè, nìkan ni wọ́n nawọ́ sókè, ló bá fi ìdáhùn sí ìbéèrè yìí, ló ní 1. Èyí tó ṣe 1 làkẹ́kọ̀ọ́ olùkọ́ bá ní kí wọ́n ṣẹ́yùn látẹ̀wọ́. Eléyìí ń gboríyìn àbí ò gboríyìn, ló bá fẹ́ yùn lọ fún un látẹ̀wọ́. Lólùkọ́ nígbà tó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀, ló bá máa tún béèrè lọ́wọ́ Ọláyíwọlá, ló ní èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí kí ni yóò fún wa? Èmi tí yín ní tòótọ́, Ọláyíwọlá ò bá máa tún mọ ìdáhùn sí ìbéèrè yìí. Èyí ló wá mú àwọn akẹgbẹ́ Ọláyíwọlá, nítorí ọ̀rọ̀ yìí ti wá yà wọ́n lẹ́nu. Wọ́n ti ń wò pé lóhun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún àwọn nísìnyí, òun l'Ọláyíwọlá ò wá mọ̀. Ìdí rèé tí kan nínú àwọn akẹgbẹ́ wọn ti ẹ̀ fi dìde sókè tó fi ní ìwọ Ọláyíwọlá, èé ṣe tó jẹ́ pé ohun tí wọ́n kọ́ wa nísìnyí ni wọ́n ti yá gbàgbé tó mọ̀. Báyìí ni ẹ̀lẹ́ olùkọ́ wọn bá kó ìhùn níjàánu, ló ní kí ni tiẹ̀, kí ló kàn ẹ́, jókòó ara ẹ síbẹ̀, ṣe bẹ́mi lolùkọ́ tí mò ń kọ́. Àfi bí pé olùkọ́ yìí, àfi bí pé ó dojú sọ Ọláyíwọlá. Ló bá máa tún béèrè lọ́wọ́ Ọláyíwọlá lẹ́ẹ̀kan sí i, ló ní èyíkéyìí nọ́mbà tó bá gbé òdo sórí kí ni yóò fún wa? Èmi tí ní tòótọ́, báyìí máa lọ Ọláyíwọlá tún ṣe ń wò tí ò tún mọ ìdáhùn sí ìbéèrè yìí. Èwo ló wá ń ṣẹlẹ̀ gan? Ṣé ká ní olùkọ́ tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí, ṣé kò mọ bó ṣe yẹ kó kọ́ wọn ni? Ẹ̀yin tẹ́ jẹ́ olùkọ́ tẹ́ ń gbọ́ mi, kí ló lè fa irú nǹkan báyìí lọ́mọ tẹ́ ẹ kọ́, tí ò sì ṣe pé òun nìkan lẹ kọ́, tó jẹ́ pé òun nìkan kọ́ ló wà bẹ́ẹ̀ tí wọ́n pọ̀? Ṣé kò yẹ kó mọ ìdáhùn sí ìbéèrè bẹ́ẹ̀ ṣe sọ yẹn? Èyí ń kọ́ mi lóminú, kò yé mi ní o. Ìdí tí mo fi ní ètò tòní kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Akẹ́kọ̀ọ́ lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀, olùkọ́ náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀, àwọn òbí pàápàá kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Èmi tí ní tòótọ́, nígbà Ọláyíwọlá kùnà láti dáhùn ìbéèrè yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, èyí ló wá mú inú bí olùkọ́ yìí,
ló bá mú Ọláyíwọlá jáde ló bá nà án lẹ́gba 24 gbogbo náà la mọ bẹ́gbà ṣe ń rí orí tàbí ẹ̀ fi ṣe ìwé orí ọ̀mọ́ òkú kúrò ń bẹ̀ nígbà tẹ́mi ti ẹ̀ wà ní ilé ẹ̀kọ́ èmi má bẹ̀rù ẹgbà lọ́pọ̀lọpọ̀ bí mo ṣe wá bẹ̀rù ẹgbà tó yìí kéèyàn kan wá lóhùn ó nà mí lẹ́gba 24 bóò ní ti rí lára mi mi ò kú lára gbà mi ò dún bí mo ṣe wà yí lọ mélòó lára mi lolùkọ́ yìí bá máa nà Ọláyíwọlá ó nà Ọláyíwọlá débi pé àánú àwọn tí ó jẹ́ akẹgbẹ́ Ọláyíwọlá gan pàápàá tún ṣe àánú wọn tún ṣe Ọláyíwọlá ṣe wọ́n bẹ́ẹ̀ lára wọn míì tí wọ́n ní bó ṣe dá gan nìyẹn kódà ó yẹ kó tún dá sẹ̀ríà fún gan jù bẹ́ẹ̀ lọ ẹ ti mọ̀ àwọn kò máa wí àwọn kò máa gbé bó ṣe rí fún kó wa náà rèé àwọn kan a sì jọ́ta wa bẹ́ẹ̀ làwọn kan a sì jọ́rẹ̀ẹ́ wa báyìí ni àwọn akẹgbẹ́ Ọláyíwọlá láwọn tó jọ́ta rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ Ọláyíwọlá èmi tí ní tòótọ́ lójú Ọláyíwọlá lákòókò ìgbà náà pẹ̀lú bí wọ́n ṣe fi ṣẹlẹ́yà lójú ara ẹ̀ wọ́n fi ṣẹlẹ́yà ni torí látìgbà tó ti wọ ilé ẹ̀kọ́ ọ̀hún kò sẹ́ni tó nà án tó bẹ̀rẹ̀ bákan náà wọn ò sì nà án torí iṣẹ́ kan bí òṣìṣẹ́ ẹ̀kọ́ ọ̀mọ̀ṣirò yìí náà níní náà tọ́nà níjọ́ náà lọ́hùn-ún èmi ni tí ní tòótọ́ Ọlọ́run bá tó wá ní káṣírí Ọláyíwọlá bò ló bá ní pé kí ìdáṣẹ́sílẹ̀ ráńpẹ́ kan wà lákòókò ìgbà náà àbẹ́gbọ́ ìdáṣẹ́sílẹ̀ tí mò ń sọ nípa rẹ̀ yìí ó lọ fún bí oṣù 2-3 o ìdí tí mo fi sọ pé Ọlọ́run tó ní àṣírí Ọláyíwọlá fẹ́ bò láàrin yẹn ni pé lákòókò ìgbà tí wọ́n na Ọláyíwọlá yìí tó di pé àwọn akẹgbẹ́ rẹ̀ ti fi ń ṣẹlẹ́yà yìí àti rìn nínú ọgbà ilé ẹ̀kọ́ ó ń ti Ọláyíwọlá lójú nítorí yẹ̀yẹ́ táwọn akẹgbẹ́ rẹ̀ fi ń ṣe lóòrèkóòrè àkókò ìgbà náà wá ní kò pẹ́ tí ìdáṣẹ́sílẹ̀ wà èmi tí ní tòótọ́ lẹ́nu ìdáṣẹ́sílẹ̀ yìí nígbà táwọn akẹgbẹ́ Ọláyíwọlá táwọn òkúkú rí kan ṣe kan lákòókò ìgbà yìí lọ́láyíwọlá ló bá pinnu nínú ọkàn rẹ̀ pé àfi kóhun darapọ̀ mọ́ kóhun máa ṣe lẹ́sìnì tá a mọ̀ sí tutorial lórí iṣẹ́ tóhun ò mọ̀ tó ń dójú tì òun lọ́dọ̀ àwọn akẹgbẹ́ òun yìí ìyẹn iṣẹ́ ẹ̀kọ́ ìmọ̀ṣirò tí kò mọ̀ yìí lọ́láyíwọlá bá pinnu nínú ọkàn rẹ̀ ló bá darapọ̀ mọ́ lẹ́sìnì tá a mọ̀ sí tutorial ohun tó láyíwọlá tó gbájúmọ́ jù lákòókò ìgbà náà nínú ẹ̀kọ́ yìí òun ni ẹ̀kọ́ ìmọ̀ṣirò ẹ mọ̀ pé àwọn iṣẹ́ tó kù náà wọ́n ń kọ́ wọn ó tún kọ́ wọn ní ẹ̀kọ́ ìmọ̀ṣirò náà ó tún nípa ẹ̀kọ́ ìmọ̀ṣirò ó kọ́ ẹ̀kọ́ yìí ká má fọ̀rọ̀ gùn kí má bàa dá yín lágara Ọláyíwọlá mọ̀ nípa ẹ̀kọ́ ìmọ̀ṣirò yìí ó mọ̀ dáadáa kódà ó mọ̀ sí fún tẹ̀dọ̀ rẹ̀ dáadáa ìwọ tó ń gbọ́ mi tó sì ń wò mí kí ni ìpèníjà tó ní àní kí ni ohun tó ń bẹ̀rù lé lórí tó jẹ́ ìṣòro rẹ̀ tí wọ́n ti wá rò pé ó ti tọ́ síbẹ̀ tó rò pé kò sọ́nà àbáyọ fún mo fẹ́ kó mọ̀ pé kò sí irú ìpèníjà kankan tàbí irú ìṣòro kan tó lè máa dojúkọ tàbí tó lè máa dojúkọ ẹ́ tí kò sí solution tá a mọ̀ sí ìdáhùn sí ìbéèrè kò sí ṣòro náà pé ṣòro kan wà tẹ́yìn ò lè rójútùú sí ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé tí pinnu ọ̀hún kan tó bá fẹ́ ṣe tó bá ti wá látọkàn rẹ tó o sì gbé ìgbésẹ̀ dandan ní kó o ṣàṣeyọrí Ọláyíwọlá máa ṣe ìpinnu ó lóun fẹ́ mọ̀ nípa ẹ̀kọ́ ìmọ̀ṣirò tí wọ́n yẹ̀yẹ́ òun lé lórí ó máa ṣe ìpinnu yìí bẹ́ẹ̀ nípinnu yìí ló fi sọrí ohun tó ń lé tí nǹkan òun sì bọ́ sí àbẹ́wà ríṣẹ́ Ọlọ́run ọba bí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀
wọ́n wọlé láti ẹnu ìdaṣẹ́ sílẹ̀, akẹ́kọ̀ọ́ wọlé, olùkọ́ náà wọlé pẹ̀lú, gbogbo wọn wọlé. Ṣùgbọ́n ohun tó wá yani lẹ́nu jù níbẹ̀ ni wípé ojú àná, kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè, ojú àná òun àwọn akẹgbẹ́ Ọláyíwọlá má sì fi ń wo Ọláyíwọlá, wọ́n sì ń fojú olódo wò ó. Ẹlòmíì àti ẹ̀ máa tọ́ bá tó Ọláyíwọlá bá ń kọjá lọ, wọ́n á máa nawọ́ sí, wọ́n máa ní ṣọláyíwọlá olódo yẹn, olódo ràbàtà. Ṣé rí Ọláyíwọlá méjì ni wọ́n ní ní yàrá akẹ́kọ̀ọ́ yẹn. Ibi tó le dé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Ọláyíwọlá, wọ́n ní ṣé Ọláyíwọlá ṣé èyí tó jó lódo yẹn àbẹ́yìí tí kì í ṣolódo. Ìkan tó fi ń qualify Ọláyíwọlá rèé o, tó fi ń mọ ìyàtọ̀ láàrin Ọláyíwọlá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti Ọláyíwọlá tí wọ́n tọ́jọ́ wà ní yàrá akẹ́kọ̀ọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Ọláyíwọlá ó máa mọ ẹ̀kọ́ yìí dáadáa, ṣùgbọ́n wọ́n sì ń fojú olódo wò gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ọláyíwọlá wọ́n wò wípé kí lòun ó ṣe káwọn akẹgbẹ́ òun á fi mọ̀ pé òun ò kì í ṣe olódo tí wọ́n ń pè òun mọ́ yìí. Ṣùgbọ́n bó bá ṣe ń pe Ọláyíwọlá olódo, ó ń dùn ún nítorí pé ó ti kúrò nípò tí wọ́n fi sí, nípò olódo tí wọ́n ń pè é, ó ti kúrò nípò yẹn. Ó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún un, ṣùgbọ́n Ọláyíwọlá kò mọ ọ̀nà tó wùn á gbà láti fi sọ di mímọ̀ pé òun ò kì í ṣe olódo mọ́. Bẹ́ẹ̀ kọ́ ọmọ ìṣirò tó ń pè òun lólódo lé lórí, òun ti mọ̀ ọ́ dáadáa. Èmi ti ní tòótọ́, Ọlọ́run Ọba tó wá fẹ́ ní kí àdúrà Ọláyíwọlá, tó fẹ́ ní kàdúrà rẹ̀ gbà, tó fẹ́ fi hàn lójú àwọn ọ̀tá rẹ̀, Ọlọ́run Ọba tó fẹ́ pa àwọn ọ̀tá rẹ̀ lẹ́nu mọ́. Mo gbà á ládùúrà fún gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí. Ohun àrà ọ̀tun tí yóò ṣẹlẹ̀ nínú ayé wa, tọ́lọ́run Ọba yóò bá wa fi pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, yóò ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi tẹ́ ń wò yìí àti ìgbésí ayé yìí tẹ́ ń wò mí yìí. Mo gbà á ládùúrà bẹ́ẹ̀. Ó wá ṣẹlẹ̀ wípé olùkọ́ tó ń kọ́ àwọn Ọláyíwọlá ní ẹ̀kọ́ ìmọ̀ṣirò kò wá níjọ́ náà lọ́hùn-ún, òun sì ni wọ́n ní iṣẹ́ rẹ̀. Ọláyíwọlá wá wò wípé ìjọ́mọ̀ ní dìde kóun bọ́ síwájú àwọn akẹgbẹ́ òun láti lè kọ́ wọn ní ẹ̀kọ́ iṣẹ́ yìí, bóyá wọ́n ti ẹ̀ fi mọ̀ pé òun náà ti mọ iṣẹ́ yìí. Èmi ti ní tòótọ́, Ọláyíwọlá ló bá dìde, ló bá bọ́ síwájú àwọn akẹgbẹ́ rẹ̀. Kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè. Ló bá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìmọ̀ṣirò yìí. Lọ̀rọ̀ Ọláyíwọlá bá di ohun ìyàlẹ́nu lójú àwọn akẹgbẹ́ rẹ̀. Èmi ti ní tòótọ́, lọ́rọ̀ rẹ̀ ló bá di àríyànjiyàn lójú àwọn akẹgbẹ́ rẹ̀. Ló bá ní ṣọláyíwọlá yìí ni àbóhun kọ́, ṣóhun ni àbóhun kọ́, àbọ́láyíwọlá tá a ti mọ̀ lólódo yẹn, ṣóhun náà rèé àbóhun kọ́, àbọ́láyíwọlá yìí àbó wa gbé àwọ̀ aláwọ̀ wọ̀ ni. Bẹ́ẹ̀ làwọn kan tún ní òun náà ní ojú Ọláyíwọlá náà ló wà lójú rẹ̀ yìí. Lẹ́ẹ̀kan sí mo ṣe ládùúrà wípé ọ̀rọ̀ wa yóò jẹ́ ohun ìyàlẹ́nu fún àwọn ọ̀tá wa. Ọláyíwọlá ká má fọ̀rọ̀ gùn ló bá máa ká àwọn akẹgbẹ́ rẹ̀. Àtìgbà yẹn lọ́lọ́run bá ti pa àwọn akẹgbẹ́ rẹ̀ láwọn tó jọ̀tá rẹ̀ ló ti pa wọ́n lẹ́nu mọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, a tún rí nínú àwọn akẹgbẹ́ wọn tó jẹ́ pé tí wọ́n bá ní ìpèníjà nínú iṣẹ́ ìmọ̀ṣirò, wọ́n tún tọ̀ Ọláyíwọlá lọ lẹ́yìn tí yóò sì ṣàlàyé rẹ̀ fún wọn yékéyéké tí yóò yé wọn dáadáa. Èyí ló wá mú Ọláyíwọlá, ló wá mú un lọ́rẹ̀ẹ́. Ẹ ti mọ bó ṣe máa ń rí pé ọwọ́ epo òun láráyé ń bá ní lá. Ọ̀rẹ́ wo ni wọ́n ní tó tún ṣe bí ọ̀tá rẹ? Mo fẹ́ kó mọ̀ pé irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ tó o ní tó ń ṣe bí ọ̀tá rẹ, nígbà tí nǹkan tó ń lé tó fi sá fún ẹ nígbà yẹn, tó fi ń ṣe bí ọ̀tá, tó fi ń ṣe bẹ́ẹ̀ sí ẹ, nígbà tí nǹkan tí wọ́n lé tó bá tẹ̀ lọ́wọ́, irú wọn sì ń padà bọ̀ níwájú rẹ̀ láti wá dúró tì ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ọ̀rọ̀ Ọláyíwọlá kì í má fọ̀rọ̀ gùn lórí ọ̀rọ̀ Ọláyíwọlá nítorí àwọn ètò míì sì tún bọ̀ lẹ́yìn ètò yìí. Mi ò sì fẹ́ tayọ aago tí wọ́n fún mi kí n lò lórí ètò yìí. Èmi ti ní tòótọ́, nǹkan kan wá ṣẹlẹ̀ níjọ́ kan. Ó ṣẹlẹ̀ pé
ìjọba pè inter-school competition lẹ́yìn táwọn olùkọ́ Ọláyíwọlá tí wọ́n fa Ọláyíwọlá kalẹ̀ láti lọ ṣe aṣojú ilé ẹ̀kọ́ ọ̀hún. ká má dúró nà pẹ́nu ilé ẹ̀kọ́ àwọn Ọláyíwọlá ilé ẹ̀kọ́ àwọn Ọláyíwọlá ilé ẹ̀kọ́ wọn máa fọmọ yọ àbẹ́rí kan ilé ẹ̀kọ́ àwọn Ọláyíwọlá ilé ẹ̀kọ́ wọn gbégbá orókè lẹ́yìn tó jẹ́ wípé wọ́n fún Ọláyíwọlá wọ́n fún ní ẹ̀bùn tó jọjú dáadáa. Bákan náà ni wọ́n tó fún ilé ẹ̀kọ́ tó ṣaṣojú fún wọ́n tó fún ilé ẹ̀kọ́ ọ̀hún náà lẹ́bùn tó níkìmí tó jọjú dáadáa. Báyìí ni ọ̀rọ̀ Ọláyíwọlá ṣe dàbí ẹni tí ò lè pàgọ́ tó padà wá kọ́lé alárẹ̀rẹ̀. Ìwọ tó ń gbọ́ mi tó sì ń wò mí, mo fẹ́ kó mọ̀ pé ohunkóhun tó bá jẹ́ ìṣòro rẹ tàbí ohun tí wọ́n rí jákulẹ̀ lé lórí, ó lè padà ṣe àṣeyọrí ní orí àwọn nǹkan yìí. Ṣùgbọ́n kó tó lè ṣe àṣeyọrí, wàá kọ́kọ́ gbìyànjú láti ní ìpinnu náà. Ìpinnu ṣe pàtàkì nínú gbogbo ohunkóhun téèyàn ò bá máa ṣe láti fi jẹ́ àṣeyọrí, láti fi lè láṣeyọrí. Téèyàn bá ti kọ́kọ́ fi ìpinnu ṣíwájú, ẹ wá jẹ́ kí n wá rọ̀ yín, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ó dùn téèyàn bá ṣe ìpinnu, ṣùgbọ́n ẹ jẹ́ wá béèrè nǹkan kan lọ́wọ́ yín. Ìpinnu tẹ́ wá ń ṣe yìí, ẹ má wàá jẹ́ kó jẹ́ ìpinnu orí ahọ́n lásán. Tí ìpinnu bá ti kúrò ní ìpinnu orí ahọ́n lásán, tẹ́ ẹ sì ṣiṣẹ́ tọ̀, tẹ́ ẹ gbé ìgbésẹ̀, tẹ́ ẹ sì láfojúsùn, tẹ́ ẹ wà focus, dájúdájú àṣeyọrí tẹ́ ń lé yẹn yóò padà jẹ́ tiyín. Mo gbà á ládùúrà lórúkọ ètò yìí Fìgbàyẹmí, Ọlọ́run bá kó jọ kó fìgbà yẹmí, kó fìgbà yẹ gbogbo wa, kó jẹ́ kí ìtàn ohun tí ò dá nílé ayé wa kó padà wá bọ́ sí ohun ayọ̀, kó já sọ́pẹ́, kó já sáyọ̀, kó já sàṣeyọrí fún gbogbo wa. Àbẹ́rí nǹkan. Mo kí mo rọ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi lẹ́ẹ̀kan sí pé láǹfààní láti subscribe sórí ìkànnì Saka Television. Tẹ́ bá ti subscribe sórí ìkànnì Saka Television, a máa gbádùn ara wa níjọ́ mẹ́jọ lórí ètò yìí. A máa gbádùn ara wa, a ó sì máa mú àwọn ìtàn àdídùn, àwọn ọ̀tọ̀ tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń ṣe ni láǹfààní, a máa mú wá sójú ìwòran yín lóòrèkóòrè ní gbogbo ìgbà. Mo fi àkókò yìí mo fi kí gbogbo àwa ọlọ́jọ́ bí oṣù yìí náà ni ọjọ́ bí tèmi náà, December 14. Mo fi àkókò yìí mo fi kí gbogbo àwa ọmọ December pátápátá. Mo kí wa pé a kú ọjọ́ bí, a kú ayẹyẹ oṣù wa. Ọlọ́run ọba yóò jẹ́ ká lérè ńbẹ̀, á rèrè ńbẹ̀ lágbára Ọlọ́run ọba àṣẹ mi Èdùmàrè. Ẹ̀yin wá fẹ́ polówó ọjà ni, tàbẹ́yìn fẹ́ ṣe ìkéde, ẹ fẹ́ kéde ọjọ́ òbí ni, ẹ lè pè mí sórí ẹ̀rọ 08066450611 lẹ́ẹ̀kan sí 08066450611. Tẹ́ bá ti pè mí ló bá tàn, á fi tiwa á fi gbé tiyín lárugẹ, kò jù bẹ́ẹ̀ lọ. Lọ́wọ́ tí ò ga ní lára ní o, ẹ mọ̀ pé ní òfìfo náà kì í dún yànmùyànmù. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin wọ́n fẹ́ fi ìrírí yín, ẹ fẹ́ fi hàn sáráyé kó tó di pé ẹ ní àṣeyọrí. Ẹ̀yin wọ́n ní ìrírí kan tẹ́ fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́, gẹ́gẹ́ bá a ṣe fi ìrírí tó Ọláyíwọlá tá a jọ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ yìí. Ẹ lè pè wá sórí ẹ̀rọ 08066450611. Ṣé ẹ mọ̀rú àwọn òrírí yẹn, àwọn òrírí tá a lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi fìfẹ́ jẹ́, gbogbo yín náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò mi, ọ̀gá wa dáadáa Sheikh Hakeem Adékúnlé. Mo kí AY, àwọn ni wọ́n jẹ́ kẹ́ máa rí wa wò, lọ́jẹ́ kójú wa máa gún régé lọ́dọ̀ yín lọ́hùn. Àbẹ́ẹ̀rí nǹkan. George Sunday Adéọlá, a jọ wà lórí ètò náà ni.
ìyẹn títí jọ́ mẹ́jọ láti máa pàdé. Abíọ́dún Oyèkúnlé lórúkọ tèmi. Ó dìgbà ká tún fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.